Ẹ̀yin aráalé, èwo lẹ ṣe? Ṣé dáadáa ni mo bá yín? Àwọn aráalé ńkọ́? Gist tèní wọ́n ní Kábíyèsí béèrè lọ́wọ́ Queen Naomi question tí wọ́n ti dáhùn o wípé tí àwọn bá lé gbogbo àwọn olórí kúrò ní palace tí wọ́n lọ ra lé síta, ṣé Queen Naomi máa padà wá? Wọ́n ní Queen Naomi ò fi wọn lé sí o. Gist tèní ní ẹ jẹ́ ká jọ gbọ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, mo kí yín káàbọ̀. Èmi ọmọ yín Máṣọlá. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin èèyàn lé. Tẹ́ ẹ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín o fún àdúrótì yín. Please share this video, like and subscribe. Kábíyèsí béèrè lọ́wọ́ Queen Naomi o wípé kí ló dé tí Queen Naomi ò dáhùn question tó jẹ́ pé àwọn bí wọ́n nígbà tí àwọn obìnrin ilé Ifẹ̀ wá bá wọn wípé ṣé tí àwọn bá lé gbogbo àwọn olórí ṣé Queen Naomi máa wá sí inú palace. Wọ́n ní Queen Naomi ò tí ì fún àwọn lésì up till now. Wọ́n ní àwọn ń béèrè lọ́wọ́ Queen Naomi ní ìsìn pé ṣé tí àwọn bá lé gbogbo àwọn olórí ṣé Queen Naomi máa padà wá sí inú palace. Wọ́n ní Queen Naomi ò dá Kábíyèsí lóhùn o wípé wọn ò fún wọn ní èsì ẹyọ kan. Ẹ̀yin aráalé. So ìgbà tí Kábíyèsí béèrè lọ́wọ́ wọn lójúkorojú, Queen Naomi ò dáhùn. Ṣùgbọ́n expression ó show yìí pé ṣé nǹkan tó fẹ́ ṣe ná ká tó mọ ìgbésẹ̀ tá a máa gbé. So possibility wà kí Queen Naomi return padà sí palace. Ẹ̀yin èèyàn lé. Èyí ni a gbọ́ ta ní ká mú wá fún yín. Ẹ̀yin náà mọ̀ pé láti ọjọ́ tí Kábíyèsí ti ń kóyàwó jọ, kò sẹ́ni tó dàbí Queen Naomi nínú gbogbo ìyàwó tí Kábíyèsí fẹ́. Kò sẹ́ni tó níwà Queen Naomi nítorí pé Ọlọ́run ò dá wa dọ́gba. Ìwà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ dẹ̀ mọ̀ pé láti ìgbà yẹn náà ni Kábíyèsí ti ń sáré tẹ̀lé Queen Naomi wípé àwọn fẹ́ kí wọ́n padà wá sí palace. Ẹ̀yin èèyàn lé. Oríṣiríṣi ìgbésẹ̀ ni Kábíyèsí ti gbé lórí àwọn olórí yìí wípé kí wọ́n padà, kí wọ́n jáde nínú palace kan lọ ra ilé sí ìta kí àwọn rà fún wọn, kí àwọn sanwó ẹ̀. Ṣùgbọ́n èèyàn kan péré la rí tó ra lé àti Dr. Elizabeth, èyí tó jẹ́ olórí Tèmítọ́pẹ́. Àwọn yòókù wọn ò dá wọn Kábíyèsí lóhùn. Wọ́n láwọn ò lè kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé. Èyí ni ó jẹ́ wàhálà fún Kábíyèsí tó jẹ́ Kábíyèsí wọ́n ń bọ̀ lọ sí Àkúrẹ́ lójoojúmọ́ láti máa bẹ Queen Naomi nítorí pé ọ̀rọ̀ yìí ó dé ibi tí Queen Naomi fẹ́ file divorce tó jẹ́ pé oríṣiríṣi èèyàn ní Kábíyèsí ń bẹ̀, àwọn èèyàn ńláńlá wípé kí wọ́n lọ máa bá wọn bẹ Queen Naomi ní Àkúrẹ́ wípé kí wọ́n má lọ file divorce. Kété tí Kábíyèsí gbọ́ pé Queen Naomi lọ sí Èkó nígbà tí ọmọ wa Tádéníkáwò tó wọlé school ní Kábíyèsí gbéra náà gba Èkó lọ́nà lọ bá Queen Naomi wípé kí Queen Naomi dáríjì àwọn gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ti dá o, wípé àwọn ò mọ̀ wípé ó lè hurt Queen Naomi so much. Wípé Queen Naomi ló fa ìdí tí àwọn fi ń fẹ́ gbogbo àwọn olórí torí báwọn ṣe bẹ Queen Naomi tó, Queen Naomi refuse láti padà wá sí palace. Wípé kí Queen Naomi wá àyè ní ọkàn wọn kí wọ́n dáríjì àwọn. Èyí ló jẹ́ kí Kábíyèsí béèrè question yìí lọ́wọ́ Queen Naomi. Èyí tó jẹ́ pé Kábíyèsí ti rán ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí wọn láti béèrè question yìí tí Queen Naomi ò fún wọn lésì. Kábíyèsí béèrè lójúkorojú wípé tí àwọn bá ní kí àwọn olórí jáde ní palace kí wọ́n lọ ra ilé, ṣé Queen Naomi máa padà wá? Ẹ̀yin èèyàn lé. Gist tèní nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Kábíyèsí sọ fún Queen Naomi ò nípa bí àwọn èèyàn ṣe ń bú wọn wípé Kábíyèsí ò lè gbégbèsẹ̀ lórí àwọn olórí yìí. Wọ́n tiẹ̀ tún sọ wípé àwọn olórí yìí ó dàbí ẹni pé wọ́n ti gbé nǹkan jẹ fún Kábíyèsí, especially Mariam àti Ashley, pé Kábíyèsí ò lè gbé ìgbésẹ̀ lórí wọn. Ẹ̀yin èèyàn lé. Kì í ṣe ọ̀rọ̀ kékeré ni ọ̀rọ̀ yìí o. Queen Naomi ò dá Kábíyèsí lóhùn because àwọn gan wọ́n go through a lot of things ní mind wọn
lórí nǹkan tí ojú wọn rí nígbà tí wọ́n wà ní palace kábíyèsí. Wọn ò dẹ̀ fẹ́ ṣe mistake tí wọ́n ṣe mọ́. Bóyá nítorí ẹ̀ ni Queen Naomi ò fi dá kábíyèsí lóhùn. Ṣùgbọ́n kábíyèsí ń fẹ́ kí Queen Naomi answer question yẹn nítorí wípé wọ́n rò wípé tí àwọn bá lé gbogbo àwọn olórí yìí jáde, ṣé Queen Naomi máa padà wá sí palace àbí wọn ò ní padà wá láti máa gbé palace. Ẹ̀yin èèyàn, gist tá a gbọ́ níta ni ká mú wá fún yín. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, especially Mariam. Ẹ mọ wàhálà tí Mariam àti olórí Ronke àti Ashley tí wọ́n jọ ń play ní palace. Bí ìjà, bí politics làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń play. So Queen Naomi ò fẹ́ wàhálà. Bóyá nítorí ẹ̀ ni Queen Naomi ò fi fún kábíyèsí lésì. Ṣùgbọ́n tá a bá gbé ní update, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo etí tó ń gbọ́ mi òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín Máṣọ́lá. Thank you so much. God bless you. Please share this video, like and subscribe. Thank you.